jáde wa tẹ wà nínú ilé àgbo tí yín lélẹ́yìí o iṣẹ́ tí yín lélẹ́yìí ìwọ màmá mi náà tí bàbá yín ò lè tó lè dáadáa àgbo yín lélẹ́yìí ẹ jẹ́ kí n kọ́ wa ṣe rí àwọn gbà míì wà mo fẹ́ kọ́ wa ní àwọn kan tó yẹ ká ṣe ká tó sọ pé a máa fi àgbo báyìí gbogbo wọn tó bá ti rí i pé nǹkan ọmọkùnrin kò gbé dáadáa Ọlọ́run má jẹ́ ewọ àkùlẹ̀ kò gbúdọ̀ ṣẹlẹ̀ kí ló máa lọ ṣe ọmọ ìyá mi wo ló ń kọ̀ọ̀sẹ̀ ìwọ ló ń kọ̀ọ̀sẹ̀ gbogbo gbèsè ayé ẹ̀ wọ́n máa fi ṣiṣẹ́ iṣẹ́ ò fẹ́ para ẹ̀ dànù ni ẹlòmíì kan ahun ti pa tó bá yá ẹ̀sọ̀ àtọ́ pé ìyàwó ẹ̀ yàn lè kò sí má yàn lè àtó bá tọ́jú ara ẹ̀ idiot kò rómi wẹ̀ ẹ má bínú jọ òyìnbó bàbá mi idiot bàbá mi sọ pé idiot kò rómi wẹ̀ bàbá mi tó sọ pé idred ní ìdìmọ̀ òyìnbó mi mọ ìtumọ̀ òyìnbó yẹn so let me go straight to the point ibi tí mo lọ lélẹ̀ ẹ̀yin ọmọ ya mi ni pé tó bá ti rí pé ikán ọmọkùnrin ògbéré dáadáa first thing to do wò ni pé lọ flush ara ẹ flush your system first tó bá di pé o ti flush ẹ kò gbéra dáadáa náà ọmọ ìyá mi kí ló máa ṣe mo sọ kò rọ̀kún fún wa nígbà kan gbogbo ìgbésí ayé ọkùnrin tó jẹ́ kọkùnrin okó ọkùnrin máa lé dáadáa ẹ̀yìn bí iṣu ẹ̀yìn níbi spinal cord iṣu ẹ̀yìn yẹn okó wa ló connect pẹ̀lú iṣu ẹ̀yìn ọmọ ìyá mi mo ṣe wà yìí ẹ wò ó mú kọ ṣe àwọn agbo ìjọ ni mo ní sílé torí ọjọ́ ẹ̀kọ̀kan máa ń lò omi tútù lèmi máa ń mú bá ti mọ omi tútù èmi kan èmi gbá mi ń gbàgbó mi gbá iṣẹ́ lọ nìyẹn ní tèmi mo gbá iṣẹ́ lọ ní tèmi nìyẹn that's me mo gbá ìyàwó mi lọ nìyẹn so mi ní láti sọ pé kíní so ìyẹn lọ bẹ́ẹ̀ so kọ́lọ́ Olódùmarè kó sí kíní kó bùkún wa ó bá tó wá massage yẹn wá mẹ́sì òkú massage iṣu ẹ̀yìn má massage paná pọ̀ dẹ́ o bá massage tó bá kán ó dàbọ̀ but eléyìí iṣu ẹ̀yìn báyìí níbi ibi méjìjì ló máa massage lọ sísàlẹ̀ láti iṣu ẹ̀yìn báyìí méjìjì ẹgbẹ́ méjìjì á massage lọ sísàlẹ̀ òkú ẹ̀ ó lè má lo àwọn ọkọ̀ báyìí rárá òkú agbéra dáadáa ni òkú àsìkíni agbéra dáadáa ni pẹ̀lú bá máa kan ìyárí sí àbíyá Fúnkẹ́ àbíyá Tọ́pẹ́ àbíyá Rachel àbíyá Daniel wàá kan akọ̀mọ́lẹ̀ ni ọmọ ìyá mi wà lọ gbìyànjú iṣẹ́ yìí ẹ̀yin bàbá mi tẹ́ bá rí pé ẹ lè kàn dáadáa at times ó máa jẹ́ kókó ní weight náà ó máa jẹ́ kókó tóbi á jẹ́ kókó gùn because báwo ló fẹ́ ṣe ọmọ ìyá mi lọ wá egbò gbòǹgbòdì àsopọ̀ jẹ wàá gé kékèké wàá gé sínú ẹ̀ àgé sínú irú kí báyìí 2.5 litre wà á mú egbò ọ̀gbọ̀lọ̀ náà wà á tó gé kékèké wà á gbélé lórí wà á mú èso pàǹdọ̀rọ̀ wà á gé kékèké wà á kó lé lórí wà á tó wá mú obì àbàtà ẹ wò sẹ́tìrì àwọn lélẹ̀ sẹ́tìrì egbò obì àbàtà egbò ẹ̀ gbògbòdú obì àbàtà wà á tó gé kékèké wà á kó lé lórí wà á mú ìwọ tó bá sọ pé kọ́kọ́ ẹ lọ ṣiṣẹ́ yìí àyà ìdí ẹ o a kàn ba gbogbo bẹ̀jẹ̀ á balẹ̀ ọba jẹ́ ni o èmi kò kàn mí o lálàlàlàlà a kàn ba gbogbo bẹ̀jẹ̀ so bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi o bá ti wá mú o lè bu negro ṣé òun ní pè ní negro pepper ni kílókò tó ń pè náà ìyèrè wà á mú ìyèrè èyí tó bá kún ọwọ́ báyìí wà á dà sí lórí wà á bu ọtí lé lórí ẹni tó bá mutí kó bu omi sí ó lè máa fomi lò ó ẹni tó bá mutí ó lè máa fomi lò ó bọ̀ wà á bu ọtí lé lórí wúrà wà á sí hot àwa máa ń mu olóògógóró ìkálẹ̀ àwa là ń ṣe ògógóró àwa là ń ṣe dáì so mi kàn ń mú ní so mi mọ̀ nǹkan tó fi ṣe jẹ mi ò mu tí kò mi ò ẹ̀kọ̀kan ló máa rọ́tí lẹ́nu mi èmi ni babaláwo tó máa kọ́rí tó mutí mi jẹ́ kí ìfún mi lọ́jà ẹ má bínú so tó bá ti wá filẹ̀ ó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn wà á da ọtí lé lórí wà á gbé síbì kan ọjọ́ kẹta lẹ́yìn ọjọ́ kẹta ọmọ ìyá mi kò máa mú àbí kò máa mísè pẹ̀lú ọtí kò máa mú ọmọ ìyá mi
ní ìpè àtàdúrà wa sọ kan fún mi owó màmá mi wàá pè mí ní president of king of rengen ló máa pè mí king of rengen ló máa pè mí ọmọ ìyá mi ẹ lọ gbìyànjú ẹ̀yin màmá ẹ ṣe fọ́kọ yín kọ́kọ́ yín lè máa lámọ́ yín ìwọ màmá 60 ìwọ ò tí dàgbà náà jẹ́ kọ́kọ́ ẹ kó bù ẹ ìwọ bàbá 60 ìwọ ò tí dàgbà máa lámọ́ ìyàwó ẹ ó dàbọ̀ ẹ ṣé.